ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n èyí tí bàbá yìí ní fún àwọn obìnrin èyí tí wọ́n ti wọ 40 wọ 45 èyí tí wọn ò lọ́kọ rí bẹ́ẹ̀ sì ni tí wọn ò bímọ rí. ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó mọ ọgbọ́n dání bẹ́ẹ̀ sì ni ó wúlò púpọ̀ fún ẹnikẹ́ni èyí tó bá fẹ́ fi kọ́gbọ́n. àwọn obìnrin tí ọjọ́ orí wọn ti wọ 40 sí wọ 45 èyí tí wọ́n sì ń dúró wípé ọlọ́run ó ṣọkọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú rẹ̀ yóò ṣe wá láǹfààní lọ́pọ̀lọpọ̀. ṣe rí fídíò tí mo fẹ́ ṣe ẹ já farabalẹ̀ gbọ́ fídíò yìí o kọ́mọ̀ di pé bàbá wa sí online bàbá wa ń dá rúgúdù sílẹ̀. fídíò yìí wà fún àwọn tí wọ́n ti dàgbà ká ní obìnrin tó ti jẹ́ bíi 40 ogójì ọdún mẹ́ta 40 45 years tí wọ́n ò lọ́kọ. mo ti ṣe fídíò ní òyìnbó rí o gbogbo èèyàn bú mi ń jẹyàn wọn ní ṣé mi jẹ́ ọlọ́run tèmi ń gba àwọn obìnrin mọ̀ràn pé kí wọ́n bá ti tètè rọ́kọ kí wọ́n lọ bímọ. sọ mọ̀ pé bó o ṣe sọ fún wọn pé kí wọ́n dúró de ìlérí ọlọ́run nìyẹn ẹ̀yin náà lẹ sọ fún wọn pé kí wọ́n dúró de ìlérí ọlọ́run kí wọ́n dúró de àsìkò ọlọ́run títí tí wọ́n fi wá pé 50 ní ìsìn tí wọn ò lọ́kọ. ok ní ìsìn wọ́n dúró di àdváìsì tẹ́ ẹ fún wọn obìnrin wa di 50 mẹ́rin lọ́wọ́ kò lọ́kọ kò bímọ. ṣé kálọ́ bá ti bímọ ni ṣé bí ọmọ rẹ̀ ó dúró tì ọmọ rẹ̀ á jẹ́ ìdùnnú rẹ̀. ẹ wo ẹ̀yin obìnrin ìmọ̀ràn tèmi rẹ o bọ́ bá wù yẹn bọ́ sí comment section kẹ́ máa bú mi kẹ́ni mi ò mọ ọlọ́run kẹ́ni ò mọ ọlọ́run èmi ò ní gbàgbọ́. sórí tó o bá jẹ́ obìnrin tó ò ní ọkọ tó fi di wípé o ti di 40 plus 41 42 tó ò ní ọkọ jẹ́ ẹ̀ sọ̀rọ̀ kankan fún ẹ ọkùnrin tó bá ti kọ inú iṣẹ́ tí wọ́n ní àwọn nífẹ̀ẹ́ wọ́n jẹ́ nìkan kí wọ́n tán ẹ̀dọ́ lọ gbọmọ láàrẹ̀ kójú ẹ̀ wálẹ̀ kò ní tí wọ́n ṣe òye sórí tóbi bá ti dé éèjì kan bíi 40 plus gbogbo àwọn ọkùnrin tí ó máa rí àwọn ọkùnrin tó ti márì ni èyí tó níyàwó ńlé yóò máa tàn wọ́n yóò níyàwó òun òwúlò olórí burúkú ìyàwó rẹ̀ òwúlò ó bímọ kìíní ó bímọ kejì ó bímọ kẹta kò sì wúlò ìdí ọtí ẹ ọ̀nkúrọ̀ sọ fọ́mọ ọlọ́mọ pé ìyàwó rẹ̀ òwúlò ló wá bàtì ọ̀rẹ́ lómi ó lè jẹ́ pé ìyàwó rẹ̀ kú ọmọ o pé bí ìyàwó òun ti kó tó ń jẹ òpó ọkùnrin yẹn kò nídìí ọmọ mi o àwa máa tan ọmọ ọlọ́mọ obìnrin tó wà ní 40 ọdún a máa tàn bí ìgbà pọ̀ fẹ́fẹ́ irọ́ dẹ̀ gbogbo wọn ń pa o yín sọ nǹkan tẹ̀yìn obìnrin ọ̀mọ̀ sórí àwọn ọkùnrin nígbà míì obìnrin tí wọ́n bá ti bá sùn tí wọ́n bá ti gbádùn wọ́n bá gbádùn rẹ̀ wọn ò ní fẹ́ gbẹ́nu kú bẹ̀ wọn ò ganu síbẹ̀ ni wọ́n wá máa dàbí ẹni pé lóòótọ́ wọ́n nífẹ̀ẹ́ irọ́ ni o adùnmọ́dẹ̀ẹ̀kẹ̀ tí wọ́n ẹ̀ǹjọ́ ẹ̀ ni o sórí wo mi tó o bá rí ọkùnrin kan tí ń ṣe fàlàfòlò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń tàn pé òun fẹ́ fẹ́ ọ wò ó gbalé ìwòsàn lọ ṣe tírítímẹ́ǹtì kọ́ lọ lóyún fún tó bá lòun ọ̀fọ́mọ fílẹ̀ ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ ó tọ́jú rẹ̀ lọ́jọ́ iwájú ọmọ yẹn á jẹ́ nǹkan tí wàá máa rí tá máa dàbí àrídìnnú tí ó bá sọ́kọ lọ gba ọmọ láwọ ọkùnrin tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ ọkùnrin náà tó ń ṣe bálabàla káàkiri òun ni mo ti sọ wọn gbọ́ ọmọ lára ẹ̀ o ibi o ti ń lọ ń yọ nǹkan jẹ wọ́n máa lọ gba ọmọ lára ẹ̀ kó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ ìyàwó ẹ̀ tán náà ń bàjẹ́ lọ́dọ̀ obìnrin kan níjọ wọ́n bá ní wọ́n lóyún fún ọ àṣírí ẹ̀ tú nìyẹn ń tọ́ sọ fún ìyàwó ẹ̀ ń tí mọ̀ ń tọ́ sọ fún ń tí mọ̀ tí ẹ̀yin obìnrin tó bá ti di pé ọjọ́ orí ẹ̀ ń pé 40 plus tí ó bá sọ́kọ lọ sọ̀rọ̀ ọlọ́mọdé èmi mọ́ sọ bẹ́ẹ̀ ẹ ń bá fẹ́ bú mi kọ́ máa bọ̀ bí kọ́ wá máa bú mi torí pé kálẹ̀yìn ni ọba ṣẹlẹ̀ sí ni ẹ fi ra yín sípò àwọn yẹn ọba dọjọ́ iwájú tí ọba ṣe pọ̀ tí ọ̀sọ́mọ wọn á dá dùn ìyá máa jẹ wọn pọ̀ tí ọba sọ́kọ tó bá bímọ
ọmọ rẹ á dàbí ọkọ rẹ, á dàbí ìdùnnú fún ẹ. òótọ́ ọ̀rọ̀ ọmọ sọ fún ẹ̀yin. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Gbogbo àwa tá à ń wojú Ọlọ́run fọmọ, Ọlọ́run ó dá wa lóhùn. Ìwọ tó sì lọ́kọ, ohun tí ó fún ọ lóyún, Ọlọ́run ó pèsè fún ọ. Má dúró tẹ́tẹ́rẹ́. Má dúró lọ máa ṣe tírítímẹ́ǹtì sódà bẹ́ẹ̀ nǹkan bá ti dé tó fẹ́ táàpù díẹ̀ ó lóyún fún nìyẹn tí ẹ ti dá. Kò tí ó rí obìnrin kan wà ní ìṣọ́tì ẹ̀ka wa máa sọ pé ta ló fún ọ lóyún, níbo ló ti gbóyún wá, níbo wọ́n ti ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ anybody. Ọmọ 12 years lẹ́mọ̀lẹ́ máa pariwo lé pé wọ́n fún lóyún, ta ń fún lóyún. So bó o ṣe wà ní age 42 nìsín ọwá lóyún, wọ́n á wá sọ pé ibo ló ti gbóyún wá kẹ̀ gbé oyún àbí kí wọ́n sọ. Ọlọ́run ràn wá lọ́wọ́. Gbàmọ̀ràn mi. Orúkọ mi ni Kẹ́hìndé Wójúadé, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Abins Fertility. Nígbà tá a bá tún pàdé lójú ìwòran lórí fọ́nrán ire o, Jésù lolúwa.